kìlọ̀ fún àfọ oníláwà ní bọ́ńbà fún onígẹ̀lẹ̀ sí ni bàbá Làbàjì ọ̀rọ̀ ìbáwọn bàbá Làbàjì yanjú kiri o kì í ṣe representative gidi fún orúkọ ibi tó gbé kárí wọn bíbẹ̀ kọ́ I will deal with you ìjọba wèrè wọlé dìde nígbà ta ló gbé ìjọba wèrè lé ẹ lọ́wọ́ orí ẹ̀ dàgbù ìjọba wèrè wo nǹkan ṣe ẹ ni máa rán àgbá ọ̀rọ̀ ló bá bá ẹ tí n bá tún gbọ́ wọn wọn máa díù pẹ̀lú ẹ gidi mo ti ń kà á fún ẹ bàbá àgbàgbà omi ò sí nínú ẹni tí ọgbọ́dọ̀ wà ń pè ní tí ó mọ challenge authority wọn wọ́n máa ń ganu sí bàbá Mufti ò sí nínú ẹni tí ó mọ ẹ̀kọ́ ganu sí mọ́ ó jà fún àwa tá a wà lẹ́yìn ní tí wọ́n ń sọ àmọ́ bọ́lá ti tẹ́ bàbá Mufti àwọn láwà ní mò ń fẹ́ léyìí kan kìlọ̀ fún ẹni mo máa jáde kan tiẹ̀ tí wàá kábàámọ̀ gbogbo dáwùlà dìdìrín dáwùlà pàǹgbá tó pé bíbí abí àgbà bára gba ọkọ̀ náà ní gbogbo ẹ̀ wà ẹ̀sìn náà lọ́ fi ń lórí ayé tó wá gbọ́dọ̀ wà máa pè rẹ̀ ní ìtọ́ tó mo fi kàá bàbúrà níbi tí bàbá àgbàgbà omi bá iṣẹ́ dé kì í ṣe rú ẹ̀ bàbá àgbàgbà omi iṣẹ́ ní àrífín mo kàn fẹ́ fi kìlọ̀ fún ìwọ àfọ oníláwà níní tó o bá wá ṣe é láṣejù máa gbé fọ́tò bàbá ẹ̀ bọ́ta máa wá gbé ti bàbá àgbàgbà omi sí káwá wo bóyá bàbá ẹ̀ jẹ́ bàbá fún bàbá àgbàgbà omi ni kọ́kọ́ wojú àwọn méjèèjì síra wọn mọ́mọ́ bàbá ẹ̀ náà wàá gbádé pé máa fọ fọ́tò bàbá ẹ̀ ta máa fẹ́ pàrọ̀ kò tí ò dá o kàwé kéwé náà gbádùn rẹ́dẹ̀rẹ́dẹ́ lọ ń ṣe kiri. èyí wá dẹrú alágbe bàbá wa àgbàgbà omi wá ń ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí pé ẹni tó jẹ adúrúurú àwọn oyè báyìí ó yẹ kí ẹ ti fún àwọn ẹni ní orientation kí wọ́n ti nímọ̀ nípa tawhid wọ́n sì ti gbàgbọ́ yí ẹ̀sìn dáadáa débi wípé wọn ò nímọ̀ gbà yín lójú jẹ́ níta gbangba tó tí wọ́n bá gbà yín lójú jẹ́ níta gbangba gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ dìmú nínú ìsìlámù yẹn yóò mọ̀ jábùkù fún gbogbo àwa torí o ò lè dédé jẹ oyè Mufti o sì lè dédé jẹ oyè Mufasiru gbogbo ìlú bí kì í ṣe pé pẹ̀lú ìkólọ́wọ́ àwọn kan tí wọ́n jù gangan lọ àwọn ni wọ́n gbé ẹ sípò wọn wà mọ́ báàkì ẹ tó o bá ti fọ́ọ̀lù o ti downgrade gbogbo wọn nígbà tó lórin tó bàjẹ́ yìí tó wùwà àgọ̀ lágbolé orin wọn lọ́jọ́ sí ẹni tí ò tó mọ̀ jáde sí ọmọ akọ̀rẹ́ tiẹ̀ ó má ṣàtúnṣe ibi tí wọn oníláwà ni ó ti mọ̀ pé orí rẹ̀ burú ọgọ́ nílàkàyè ni ọmọ máa ń fẹ́ púfù bíi pé ọjọ́ orí ẹ̀ ju báyẹn lọ ṣé orí ẹ̀ ti bàjẹ́ ìwọ láwà ní èmi ò ti gbádùn ẹ̀ ti pẹ́ torí mo rí ẹ bí ẹni tó fẹ́ máa ṣe abẹ́ àti bẹ́lẹ̀ ṣe dọ́gba bí ẹni pé òmọjọ́ orí ẹ̀ àtòṣùká orí ẹ̀ owó o sọ kalẹ̀ o ọjọ́ orí ẹ̀ hàn lójú ẹ̀ kì í ṣe owó hàn pọ̀ lọ́jọ́ lórí ọwọ́ ajáde wàá tí wàá fẹ́ sọ ọ̀bá wa àgbàgbà omi dìbí pé kọ́rínù kan náà jọlẹ̀ yín méjèèjì mọ́mọ́ bá bẹ́ẹ̀ náà wàá gbadé pé máa fọ fọ́tò bá bẹ́ẹ̀ ta tí ọ̀tọ́ ò dàrú láti ibi tí gbogbo wa ti jọ ṣẹ̀ wá ìgbà tó o bá sọ pé o ti mọ bàbá wa àgbàgbà omi ti pẹ́ ọwọ́ mọ̀ wọ́n lẹ́lẹ́ bíi tábìlì bàbá ẹni òkè náà náà wà lánàá náà ìwọ́ kéré gbogbo wa ìjọ kéré ni wọ́n bí àpò ságbó ilé kan náà ni tó o bá fi orí jálé agbọ́n tó o lọ rú nǹkan jáde láti ibi tí gbogbo wa ti wá jẹ wá máa fẹ́ pàrọ̀ kò tí ò dá o kàwé kéwé náà gbádùn rẹ́dẹ̀rẹ́dẹ́ lọ ń ṣe kiri ṣé ìtọ́ bá ní ká ṣe ìfẹ́ ò ṣé ìwọ́n wà ní ẹni tó rí ẹ pé tó gbárí ni tí bàbá àgbàgbà inú wọn sọ̀rọ̀ kalẹ̀ ó ti wá dùn mọ́ wàá fẹ́ yọ gègéètì tó o bá ganu sí lẹ́rẹ̀ bàbá wa Mufti Ìlọrin ibi tí màá ti dárúkọ bàbá nìyẹn ní ìbú wọn tó o bá ganu débẹ̀ ọ̀ganu dọ́gba bàbá wa àgbàgbà omi náà rí ìyá ayéṣàbọ̀dì tí náà ti mọ̀ ẹ́ màmá yẹn ń jẹ́ ó yé wa pé nínú àwọn olúganu ọ̀fùganu àwọn tó gbà wọ́ọ̀dù ganuganu nínú wọn lọ wà gbajúmọ̀ kan ní ọgbọ́ọ̀tarìgì nínú ganuganu ńlọ wà àwọn wá ṣòṣù ká sórí wà wá bẹ̀rẹ̀ sí fírémù gíganu ẹ bàbá àgbàgbà omi iṣẹ́ ní àrífín mo kàn fẹ́ fi kìlọ̀ fún ìwọ àfọ oníláwà níní tó o bá wá ṣe é láṣejù máa gbé fọ́tò bàbá ẹ̀ bọ́ta máa wá gbé ti bàbá àgbàgbà omi sí káwá wo bóyá bàbá ẹ̀ jẹ́ bàbá fún bàbá àgbàgbà omi ni kọ́kọ́ wojú àwọn méjèèjì síra wọn káwá gbé tèmi àti ẹ náà sọ ẹgbẹ́ ara wa ìjọ tó lọ UK tó o ṣírí ilẹ̀ káwá gbé fọ́tò ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tèmi káwá wò wá rí wípé irọ́ lèmi àti ẹ tí kì í ṣe understatement ọwọ́ lè jẹjẹ kú jẹ òkọ́ gbójọjọ orí ẹ lọ wàhálà ti ẹnìyàn pé ẹ̀kọ́ ìwé táwọn yìí náà ó máa ń lapa nínú ayé kálukú ayé ìgbàdùn ṣé ó lọ skul ní lásù lórí àbí laspotech àbíbo àbí uni Ìlọrin ìwọ wá fẹ́ máa kọ́ wa ní street orientation pé àwọn òtì kan wà bàbá yẹn kò mọ street orientation àní bàbá àgbà Sheikh Adam nígbà tí bàbá ń bẹ láyé ìjà àfa àwọn lò ó fún gbogbo àwọn ṣífẹ́ǹkẹ́ òwò Abíọ́lá tó jẹ́ pé tí wọ́n bá ń dún bọ́lọ̀ ṣe kí bàbá Abíọ́lá tó wọn ò jẹ́ gbin bó ṣe yẹ kó wà nìyẹn tí bàbá wa bá ń kọ̀rẹ́ ti olórin yẹn ó gbọ́dọ̀ gbọ́ lágbọ́wọ́ àwọn àgbẹ̀ nígbà tó lọ sọ fún èṣù pé kó tẹ̀lé afádámọ̀ nígbà tí ò tẹ̀lé bá ẹ mọ̀ gbé ọ̀rọ̀ tọ́lọ́run wá sí kí ló tẹ̀lé nígbà tó lọ sọ tẹ́ṣù ò tẹ̀lé àṣẹ ọlọ́run ṣépè fẹ́ṣù ní ìyẹn iṣẹ́ mìsáàlù hasan kò bá tó wà lẹ́yìn mu kò bá ṣùgbọ́n àánú àwọn àfọ ọ̀dọ́ ọ̀sẹ̀ yìí táwọn oko kìíní ìbò lánàá wá ṣe tó pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà ponú àgọ̀ èyí tó gọ̀ jù ló pọ̀ jù nù wa kí ló fà á táwọn bàbá àti sèé bá lo ráǹkì àti dáúlà ìjẹ́ àfàì tán bá lò tán lò dáa iṣẹ́ rẹ̀ ó jalè àwa lórí ẹ níyì tó nǹkan náà nígboro àwọn àfọ ọ̀dọ́ ọ̀sìn níyì tó nǹkan táwọn olówó kan bá ti wà nínú ẹ̀sìn Islam tí wọ́n bá ti ń rí i pé àwọn àfáà kan rèé ó lójú tí wọ́n fi wò yín
bó lẹ fi hébátà wọ́n jà lálẹ́ àwọn wòlíì ìtàná níbo lẹ fi sí ṣé kò sí mọ́ ni ààrẹ orílẹ̀-èdè ìlú wọ́n sì máa gbọ̀n báyìí fún bàbá wa Sheikh Adam Sheikh Ibrahim Niass àwọn gáúsù àhàzọ́mì nìyẹn tí wọ́n bá ń ha ààrẹ ibì kankan ò tó gbéná wojú wọn ìgbà tí olórin yìí wùwà bàjẹ́ lágbolé orin wọn lọ́jọ́ sí Saheed Òṣùpá jáde tì ó apologize àfọ́ àwọn àgbà tí gbogbo wa gbà fún tá a tò sí lẹ́yìn ọ̀hún náà wá kọ̀ rẹ́tì olórin yìí tì ní bàbá wa ń sọ kì í ṣe pé wọ́n ń bínú ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ yín náà kò orí etí bàbá ṣe tẹ́ ẹ̀ ṣe ló pọ̀ jù ọlọ́wọ́ kan fún wọn gbéraga ni ní tí wọ́n tó tẹ́ ẹ̀ tó ń ló pọ̀ jù ṣùgbọ́n wọn kàn ṣe wọ́n ní àgbà kan tó máa ń fira ìpamọ́ ọlọ́run ò dá àfáà kan lọ́lá nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ tó mọ́ lónìí tí bàbá wa gbàgbá omi wa máa lára ẹ̀ pé látara ọlá tó lọ ń dá bàbá yẹn wá ń lára ẹ̀ lára pé kí ni látọdún wo nígbà tí wọ́n ń sin ìyá tó bí Alhaji Sikiru Ayinde Barrister nígbà tí wọ́n ń sin ìyá yẹn wọ́n gbé bàjẹ́ wojú àgbò Mudiru Markaz akọni ó ní bí wọ́n ṣe control crowd ń tán bá ayé sọ nìyẹn tẹ́ ẹ bá wá pọ̀ tẹ́ ẹgbẹ́ ẹ̀yẹ́ mọ̀ tẹ́ kiri ni ẹ̀yin lọ́lọ́run fìjẹ́ yín síbi tó rọrùn àfọwọ́láwà ní number 1 àwọn tọ́lọ́run fìjẹ́ wọn síbi tó nira ọlọ́run ti fìjẹ́ àwọn báwa gbọ́gbọ́ omi síbi tó rọrùn ẹ lè máa rí wọn ṣọ̀gún níbi tán ti ń rẹ̀yìn yẹn kiri ibi tó tó àti ibi tí ò tọ́ ńlá ń fẹ́ jẹ́ kó yé yín wípé jẹ́ ká maintain champion wa àfọwọ́láwà ní mò ń fẹ́ léyìí kàn kìlọ̀ fún ẹni mo máa jáde tán tiẹ̀ tí wàá kábàámọ̀ gbogbo dáúlà dìdìrìn dáúlà pàǹgbá tẹ́ pé bíbí abí àgbà bára gba ọkọ̀ náà ní gbogbo ẹ̀ wà ẹ̀sìn náà lọ́ fi ń lólé ayé tó wá gbọ́dọ̀ wà máa pèrè ní ìtọ́ tó mo fi kábà búra níbi tí bàbá àgbàgbà omi bá iṣẹ́ dé kì í ṣerú ẹ̀ ṣùgbọ́n ó lè mọ̀ bú ẹ̀wọ̀n pé tó wà yín bá là ń dilé ẹnìkan tó ń tàn bá yàjà rí òun ọ̀la téńténí tó wù yóò kó náà sọ gbòòrò ni ní tí ń ṣe láwà nínú mo máa díù pẹ̀lú ẹ̀ gidi mo ti ń kà á fún ẹ bàbá àgbàgbà omi ò sí nínú ẹni tí ọgbọ́dọ̀ wà ń pè ní tí ó mọ challenge authority wọn bọ́ọ̀ ti ganu sí kiri nìyẹn ọ̀ganu lọ́dọ̀ wa náà rí mo kàn ń rẹ́ létí ni ibi tọ́lọ́ fìjẹ́ tiẹ̀ sínú ibi tí ò rọrùn ẹrú kú àwọn ṣéwù tọ́lọ́ bá ti gbàdúrà ṣéwù tọ́lọ́ bá ti dá dáwùlà fún lọ́ọ́ ganu síbẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ròyìn ẹ̀ kọ́ mọ músífà wá kó àbálùsù náà wájà mọ́ àwọn sáláfí náà táwọn náà bá gbìyànjú tó bá pè ọ́ wá wàá ṣàtẹnu débẹ̀ wàá ganu ẹ má bàa sẹ́mu jẹ́ àwọn pásítọ̀ náà wà ń bẹ̀ wọ́n ní ọ̀wọ̀ wọ́n ní rẹ́spẹ̀tì wọ́n lápọ̀lé ó ṣe jẹ́ ọ̀dọ̀ tiwa lẹ́mọ̀ yẹ àwọn afáwa fún wa àwọn pásítọ̀ ńláńlá president ìlú bó ṣe kólẹ̀ síwájú wọn ni àwọn kólẹ̀ fáwọn afáà tiwa o àwọn ganusi náà ni ganusi olúwa ní kẹ ganusi jésù ní kẹ ganusi àbí kí ní ṣe yorí dàrú ni àwọn olówó ti wá mọ̀ yín bí alákùnjẹ tó bá náà ganusi bàbá Mufti ò sí nínú ẹni tí ó mọ̀ tó ganusi mọ́ ó jà fún àwa tá a wà lẹ́yìn ní tí wọ́n ń sọ amọ̀pọ̀lọ̀ ti kẹ́ bàbá Mufti nínú ẹni tọ́lọ̀ ń fún ní ìgbàlù náà wà ganusi ò kàn wọ́n ṣùgbọ́n opportunity kan máa ń wá láti jà fún àwọn tí wọ́n wà lẹ́yìn aṣáájú ni ó sì jà fẹ́ni tí ń bẹ lẹ́yìn bẹ́ẹ̀ bá wá gbọ́ bẹ́ẹ̀ gbọ́ wàhálà tí nìyẹn ẹ pọ̀ ń bẹ̀ tẹ́ kéwú tẹ́ pẹ́ lé kéwú ẹ padà lọ́mọ tàgádàgodo ni bẹ́ẹ̀ bá ń tapa lé torí yín á pé torí bọ́ọ̀ níyì ọ̀ lè jẹun àfáì náà ọ̀ lè jẹun ìjà àfáì náà tó bá níyì táwọn olówó bá ti fẹnu bàràwọ ẹjẹ bá ti downgrade yẹ gbogbo ló fẹ́ jẹun náà àwọn àgbà àtàná ṣéwù sáàsì ní zambo àsìkò náà wọ́n mọ̀ sọ̀rọ̀ báyìí ilẹ̀ ó sì mọ̀ vibrate gbogbo ó sì mọ̀ mì náà wàá sọ pé kéèyàn kan sọ sọ́ọ̀rì ni ò lè sọ sọ́ọ̀rì níbo lẹ fi gbogbo ẹ̀ sí ẹ àmọ́ kó bẹ́ẹ̀rẹ́ fáwọn ẹ̀dá bá ti rí pé change kan wà lọ́wọ́ wọn torí connection kan lè pè yín lọ bọ́nárébù kan lè pè yín lọ bá sínétọ̀ kan kí lẹ wá fìdá ẹ dáhùn kí lẹ fìdá ẹ kìlọ̀ fún àfọ́ oníláwà ní bó bá fẹ́ onígẹ̀lẹ̀ sí ni bàbá alábàjì ọ̀rọ̀ ìbáwọn bàbá alábàjì yanjú kiri o kì í ṣe representative gidi fún orúkọ ibi tó gbé kárí wọn bíbẹ̀ kọ́ I will deal with you tó o bá kàwé yẹn ọkọ̀ gbórí náà street orientation lóòrùn wo ló ní ọ ní bàbá ni tí n bá tó gbọ́ pé kẹ́ńtà mú ọ̀pọ̀ jáde tó rọgọ̀ àmọ́ mo rẹ́dì fún ẹ àsìkò ẹ̀sìn ẹ̀ lóde yìí níwọ̀ kí ní burúkú jákujáku yìí ẹ náà kí ló fà àrífín láti bó síbo ọtí wá sọ bàbá agbára omi di bí iṣu àtàwọ̀ ẹ̀ ọwọ́ àjáde tó o bá sọ pé ọmọ wọn dáadáa pé bìkan náà lẹ́tí jọ ń bọ̀ àwọn àti bàbá iná jọ ń bọ̀ bìkan náà kì í ṣe àwọn àti ẹ ní tí mo fẹ́ kílẹ̀ fẹ́ fáwọn èèyàn nìyẹn o tí o bá lọ ọmọ bàbá wa agbára omi àwọn bàbá wa ṣùgbọ́n tún mí ni wọn àyí ṣe báwọn tó bá represent us well là ń sọ fún ẹ má gbóṣù ká má gbé láwà ní wa má gbé ìrìn ìdọ̀tí oṣù ká nítorí tiẹ̀ kì í ṣe láwà ní kílẹ̀ náà kí ló fà bàjẹ́ ṣé àmọ́ downgrade senior tiwa torí pé a fẹ́ gbẹnu sí a fẹ́ ganu sí lọ́dọ̀ àfáà kan tá a kàn gbà fún on the street ó ti gbàgbé bí ẹ ti jọ ń bọ̀ báwọn bí ẹ̀gbọ́n àtàbúrò sí bàbá ẹ bí dókítà tó ń ṣe bí ọ̀rẹ́ bí àgùnbánirọ̀ pẹ̀lú bàbá ẹ oní bàbá wa àgbàgbà rẹ̀ ó ti gbàgbé gẹ́gẹ́ bí ìwọ ò ṣe lè pa wá lọ́mọ ẹ ọ̀ sì lè pè wá lábúrú ẹ àjọ pàdé títí àpèrè wa lọ́rẹ̀ ni ọkùnrin kí mi ń kúnlẹ̀ kú yẹ ni ìwọ wà náà ní tèmi ọ̀ṣùgbọ́n àkàmọ́kùnmọ́ lọ àná ọkùnrin àti màmá wọlé fún ni ó wojú mi dáadáa àfọlọ́wà ní dẹ́dẹ̀ ọ̀tẹ́ mi ò ní sojú ọ̀tẹ́ tó kàn yálà yà bùkù
respect is reciprocal wọ́n máa reciprocate respect ni máa fún ẹ wàá dá padà fún mi tí n bá fún ẹ tó bá dá padà fún mi ọ̀tẹ̀ ni bàbá yẹn ń kún ẹ lé bàbá wa àgbàgbà omi gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tọ́lọ́ fi dá wọn gbogbo ẹ̀ láyé bàbá yẹn máa ń ju respect fún ẹ̀rí ẹ̀ tí wọ́n sọ fún ẹ pé ipò àfa àgbà lọ́wà ó lọ́wọ́ ní ìsìnkú àgbàfà ọ̀ tí ìsìn bẹ̀ lọ́tọ̀ sẹ́yìn wait for your time ìjọba wèrè wo ni dìde nígbà ta ló gbé ìjọba wèrè lé ẹ lọ́wọ́ orí ẹ̀ dàgbù ìjọba wèrè wo nǹkan ṣe ẹni máa rún àgbá ọ̀rọ̀ ló bàbá ẹ tí n bá tún gbọ́ wọn ọdún ọ̀bọ̀ ta o bọ̀ mo nípalẹ̀ mo fún ẹ àfọ olóṣùká mo gbà lè fún ẹ mo ń dẹ́ ni tó àbọ̀ ìbọ̀dà ń jẹ́ sílẹ̀ nìyẹn bàbá yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ ti bọ́ta ó fẹ́ máa fi wọ́n cast course bàbá àgbàgbà omi wà nínú àwọn sàbáwù yìí lọ bèrè dáadáa ẹ lọ bèrè tẹ́ bá sọ pé wọ́n fẹ́ máa fi yẹn tí wọ́n ń bínú orí ẹ̀ nìkan ni ta lẹni tó fẹ́ máa bínú orí ẹ̀ kí ló ní kí ló tó bolódé kí ló mọ̀ ta ló mọ̀ bolórí kí ló lè ṣe ìtumọ̀ ló parí nínú jáfà torí bá burú tẹ̀kọ̀ wà nínú ọkọ̀ àánú wàhálà tí nìyẹn ọlọ́run lónìí yóò fọ̀nà mọ̀ nígbà tó bá wù ọlọ́wà ní be careful àfọlọ́wà ní be careful mi ní sọ jù bẹ́ẹ̀ lọ kọ́mẹ́ntétọ̀ tó bá wù kọ́kọ́mẹ́ntì tó bá wù ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà lórílẹ̀ ayé náà olùparun náà ló pọ̀ jù bọ́ parun ọ̀yọ́ wà ní bọ́lọ̀ fọ̀nà mọ́ ẹ fọ́ àlẹ́ ìkà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillah.